Nídìí àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn èdè, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́wọ́ wọn, àìkú àìsà àti àìdíbàjẹ́, aláàánú olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Àdúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti arígbà láti rí ọjọ́ àìkú èyí tí ó gbẹ̀yìn nínú oṣù kẹta. Ògo yín àti ọlá ní fún orúkọ yín fún oore ọ̀fẹ́ ńlá láti kò ṣe fowó rà yìí o. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọgbọ̀njọ́ oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ìbùkún tí a ń pè ní ìyá, ìbùkún tí a ń pè ní ìyá. Àwọn àkọ́sórí wa nínú àwọn ìwé àwọn onídàájọ́ orí ìkarùn ẹsẹ̀ ìkeje, ìwé àwọn onídàájọ́ orí ìkarùn ẹsẹ̀ ìkeje. Àwọn olórí tán ní Ísírẹ́lì wọ́n tán o, títí èmi Dèbórà fi dìde, tí èmi dìde bí ìyá ní Ísírẹ́lì. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé òwe orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án, ìwé òwe orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án. Ọmọ mi, gbọ́ ẹ̀kọ́ bàbá rẹ o, kí ìwọ kí o má sì ṣe kọ òfin ìyá rẹ sílẹ̀ o, nítorí àwọn ni yóò ṣe adé ẹwà fún orí rẹ àti ọ̀ṣọ́ yí ọrùn rẹ ká. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ohun tó gbajúmọ̀ ni pé àwọn ọmọ máa ń sábà bọ̀wọ̀ fún àwọn bàbá wọn, wọ́n sì máa ń bẹ̀rù wọn ju àwọn ìyá wọn lọ, nítorí a máa ń rí àwọn ọkùnrin gẹ́gẹ́ bí ẹni tó lágbára tó sì burú jùlọ. A lè rí ìyá gẹ́gẹ́ bí ẹni tí kò lágbára. Ní ìrísí mi gẹ́gẹ́ bí bàbá o, ṣùgbọ́n àwọn ìyá ó ní àwọn okun mìíràn. Mo sábà máa ń sọ pé mo wà ní ibi tí mo wà lónìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn àdúrà ìyá mi. Ní ìgbàkúgbà tí mo bá ṣe nǹkan tó wù ìyá mi lórí, yóò sọ pé ìwọ yóò pé ẹnìkan, 100 yóò dá ọ lóhùn o. Ohun tó ń sọ ni pé ìwọ yóò di olókìkí. Lónìí Ọlọ́run ti bùkún mi pẹ̀lú òkìkí ńlá lórí ọ̀pọ̀ àwọn ènìyàn káàkiri gbogbo àgbáyé. Nígbà tí inú ìyá bá dùn sí ọmọ kan, ohunkóhun tí ó bá fẹ́ tọkàntọkàn ni yóò fi gbàdúrà lé ọmọ náà lórí, yóò sì wá sí ìmúṣẹ. Olùfẹ́, ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejì dé ìkẹta pàṣẹ fún ọ kí o bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. Kì í ṣe fún bàbá rẹ nìkan o, bí o bá jẹ́ ọmọ, kí o bá lè jẹ ìgbádùn àwọn ìbùkún ńláńlá ni o. Ní òde òní, ọ̀pọ̀ àwọn ọmọ kì í tilẹ̀ gbé ìpè àwọn òbí wọn mọ́ o. Tí o bá sì ní òbí, o gbọ́dọ̀ rí dájú pé o bọ̀wọ̀ fún wọn, nítorí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún àwọn ìbùkún Ọlọ́run àti ẹ̀mí gígùn fún ayé rẹ. Nígbà tí mo kéré díẹ̀, ìyá mi yóò sọ fún mi pé kí n dúró sínú ilé o, kí n sì máa ka ìwé mi o. Nígbà tí àwọn ọmọ yòókù ní àdúgbò tí wọ́n wà níta tí wọ́n sì ń ṣeré, Ọlọ́run mà ṣeun tí mo gbọ́ràn sí ìyá mi lẹ́nu. Kíka ìwé mi ràn mí lọ́wọ́ o láti borí àwọn ìdíwọ́ àti ṣe àwọn àṣeyọrí ńlá kan nínú ayé mi. Ní ìmọrírì, mo tọ́jú ìyá mi dáradára kí ó tó jáde kúrò ní ayé o. Mo rí dájú pé mo máa ń rí ó kéré tán ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì kí àárò mi má bàa máa sọ púpọ̀. Tí ìyá rẹ bá sì wà láyé tàbí o ní àwọn òbí tí ó dàbí ìyá nínú ayé rẹ, rí dájú pé o bọlá fún wọn nípa gbígbọ́ràn sí wọn lẹ́nu àti ṣíṣe ìtọ́jú wọn. Tí o bá jẹ́ ìyá, ojúṣe rẹ ní pípinnu ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ o. Ó ṣe kókó o. O gbọ́dọ̀ rí dájú pé wọ́n ní ìkóraẹni ní ìjánu àti àfojúsùn lórí níní ìfẹ́ Ọlọ́run fún ayé, lórí mímú ìfẹ́ Ọlọ́run fún ayé wọn ṣẹ. Má ṣe kẹ́ wọn ní àkẹ́bàjẹ́ o. Kọ́ wọn dáradára. Má ṣe mú owó ní bàádà tàbí lílọ sí òde àríyá ní bàádà ju lílo àkókò àti àsìkò pẹ̀lú wọn lọ. Bákan náà, ṣetán láti ṣe àwọn ìrúbọ láti ràn wọ́n lọ́wọ́ o láti dàgbà nínú ọgbọ́n, nínú okun àti ní ọ̀nà Olúwa. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bùkún gbogbo ìyá pẹ̀lú ọkàn àti ìgboyà láti tọ́jú àwọn ọmọ wọn ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Tí o bá ti ṣe ìgbéyàwó tí o sì ń wo ojú Olúwa fún èso ti inú, mo pàṣẹ ní ìwòye ọdún tó ń bọ̀, ìwọ yóò gbé ọmọ rẹ ní orúkọ Jésù. Àmín. Kókó ìṣe: ra ẹ̀bùn tó ṣe pàtàkì fún ìyá rẹ o, tàbí ẹni tó dàbí ìyá nínú ayé rẹ lónìí, tí í ṣe
ayẹyẹ ọjọ́ àwọn ìyá. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi Olúwa gẹ́gẹ́ bí ìyá Olúwa má jẹ́ kí n kùnà lórí àwọn ọmọ mi. Àwọn tí a jẹ́ ọ̀dọ́ náà ẹ sọ pé Olúwa bàbá mi Ọlọ́run lórí àwọn ọmọ mi má jẹ́ kí n dààmú. Àti wípé àwa tí àwọn ojú Olúwa ẹja sọ pé gbogbo àgàn tó ń wojú Olúwa ṣàánú fún ẹ sọ àwọn náà di ìyá kí wọ́n gbé àwọn ọmọ tiná náà jó. Àti pé tí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àjọ̀dún ọdún ìyá ní ọdún tó ń bọ̀ kí a má ṣe fi ẹnikẹ́ni ṣàwárí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ má bá mi share, kẹ́ máa like, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú àyájọ́ ọjọ́ àwọn ìyá o. Gbogbo wa la máa jèrè ọmọ lórúkọ Jésù. Àmín. Ó dàbọ̀.